mọ̀ wọ́n gọ̀ wọ́n ní tí ò bá ti kú kí ni ó pa mọ́gàn tí ó bá ṣe pàgàn náà ẹ̀dá mi má má ṣe mí ní sùn gọ̀mù tágọ̀ ń pa ó yẹ gbèrín wọn ládélé gọ̀ wọ́n ní tí ò bá ti kú kí ni ó pàdé létò gọ̀ tí ó bá ṣe pàgàn náà ẹ̀dá mi má má ṣe mí ní sùn gọ̀mù tágọ̀ ń pa ìjìnlẹ̀ Pampers ti change ohun ìjìnlẹ̀ pàwùdà eégún wọnú aṣọ ó pàwùdà ṣe ti gbọ́ ẹ ti gbọ́ ìjìnlẹ̀ ti deny ó láwọn kọ́ làwọn rán wọn lọ sí Ìbàdàn o wàhálà importable voice the same way tí wọ́n lọ sí amúlùdùn tí wọ́n deny wọn wọ́n tún ti deny wọn ní Ìbàdàn máa play video ẹ̀ fún yín ojú mi kọ́ lẹ máa rí ẹ ti ń bínú ẹ máa wulẹ̀ bínú ojú ìjìnlẹ̀ fún ara yín lẹ máa rí ẹ dẹ̀ máa gbọ́hùn lẹ́nu ẹ̀ a download ẹ̀ ní o full video ó sẹ́mẹ́ ń gẹ́ tùálẹ̀ ìjìnlẹ̀ ọmọ Dúpẹ́ Onítìrì ẹ ṣáà jẹ́ agent of evil ẹ ṣáà fẹ́ bà Yorùbá nation jẹ́ ẹ ṣáà jẹ́ agent of death ẹ ṣáà ń gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ Yorùbá so ẹ̀yin tẹ́ ẹ lọ sí kí lórúkọ ẹ̀ amúlùdùn wọn láwọn kan wà ní Abolongo correctional center nísìn tí wọ́n sì ń jẹrà mọ́bẹ̀ àwọn tí wọ́n wá kó ní on the 13th of April 2024 yìí níjọ́ sátidé àtàwọn tí wọ́n pa ẹjọ́ kí ni fate àwọn family tí yín even if we say Dupe is working for government or is working for whatever o tí wọ́n bá ti declare Dupe o tí wọ́n bá ti share anything o a ṣe pé ìjọba mọ̀ sí either ìjọba mọ̀ sí either ìjọba ò mọ̀ sí yes we want them go investigate nǹkan tó ń ṣẹlẹ̀ but my question is ṣé n tó ti kú máa padà wá sáyé now ìjìnlẹ̀ is denying ìjìnlẹ̀ tó ti fa gbórí bẹ́rì ni ìjìnlẹ̀ ti mú kúnkúsì ìjìnlẹ̀ dúró kí ló mú kí ló tó deny wẹ́rẹ́ mà ti ń ṣe ìjìnlẹ̀ yìí kẹ̀ wàláì ó sún mẹ́wọ̀n ó jìnnà sóòótọ́ ìjìnlẹ̀ after tó fún ìjìnlẹ̀ mú nǹkan ọlọ́run bí ṣe ń wo ọ̀rọ̀ ìjìnlẹ̀ yìí ó súnmọ́ Colorado ó jìnnà sí skúṣì ìjìnlẹ̀ ó ti gbé kolos you are on kolos if not I will play your 2 videos onírọ́ ayé ní àgbákò irọ́ ló pa ẹ̀yin tẹ́tẹ́ àwọn people yẹn ti wọ 1 chance ìwọ tó fún Governor Ṣèyí Mákindé ní ultimatum pé 24 hours tí wọn ò bá release àwọn ọmọ tí wọ́n kó ní governor's office 24 hours tó ní 10 máa ṣẹlẹ̀ 100 máa ṣẹlẹ̀ wọ́n ti pé 20 ẹ máa jagun that same ìjìnlẹ̀ ló wá tún bọ́ta nísìn tó tún wá sọ wípé àwọn kọ́ làwọn rán àwọn ọmọ yìí níṣẹ́ ìjìnlẹ̀ ní propaganda ìjìnlẹ̀ ní propaganda ni wọ́n lò ìjìnlẹ̀ Dúpẹ́ dà I am just bringing this to play it for you torí ẹ̀yin mi tó bá tún máa lò because Nigerian government they may I am not saying they will I am saying they may wọ́n lè má declare Dupe as wanted yes but kì í ṣe Sunday Igboho èèyàn kó ìbọn láwọn ọmọ lọ́wọ́ wọn declare wanted Sunday Igboho tó kàn ṣe rally lásán wọ́n declare wanted Dupe lóun ní blueprint lọ́wọ́ blueprint yẹn lè máa safeguard ẹ̀ àbí pink print kó máa saka kó máa hide kó máa safeguard ẹ̀ kò lè bọ́ta a máa declare nínú yàrá yàbí kan ní yàrá print after declaration singlemation pampemation singlemation sensemation menstruation ẹwà gan nation ó declare ẹ mọ yẹ̀yìn tí wọ́n kó àwọn kan wà ní kirikiri dìsín
àlọ́lárí àti ìràbọ̀ wọn. Àwọn kan wà ní Abolongo correctional center ní Ìbàdàn, on underground náà kó wọn sí, I don't know. They ní àti ìgbọ́ wọn kan nípa wọn. Wọ́n láwọn kan ti kú síbẹ̀, wọ́n tún ti kó ẹ̀yìn mi. Ọmọ Dúpẹ́ Onítìrí ò sí láàrin yìí o. Dúpẹ́ Tọ́lẹ̀ ọgbà ọmọ ọgbọ́n, àwọn èèyàn Sodiq nìyẹn. Àwọn Dúpẹ́ yẹn èèyàn Sodiq ọgbà ọgbọ́n ọgbà, àwọn Dúpẹ́ nìyẹn. Òun ò ní bọ́tà. Even the governor, ṣé governor ni àbí president, èyí tó wà lẹ́kẹ̀ sọ́run bí wọ́tá tí eégún lé bàbá mi fẹ́ bá fẹ́ jáde. Ẹ pé yẹn náà wọ́n swear kò sí ìyàwó ẹ̀ ń bẹ, bó tẹ̀ jẹ́ pé yàrá kan náà ti swear in, kò sí ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ń bẹ. They know what they are doing. Tí wọ́n ti lọ bọ́ǹdù yín láàárọ̀ yìí, àmọ́ àmúyẹn náà wà. Ẹ ká kọ́kọ́ gbọ́ ibi tí Ìjìnlẹ̀ tó ti fún àwọn Ṣèyí Mákindé, governor Ṣèyí Mákindé ní warning. Kẹ wá gbọ́ ibi tó ti deny, tó tún deny. Ìjìnlẹ̀ aláì ó súnmọ́ kò lóṣù, ó súnmọ́ pé òun fa nǹkan sọ̀rọ̀. Ọmọ Yorùbá tẹ́ ẹ bá rí picture yìí, bá rí àwọn pictures yìí, ẹ ká kọ́kọ́ play. Ṣùgbọ́n ṣá o, tó bá kọ̀ tí ò bá release wọn, tó bá fi lè sun ọ̀dọ̀ ẹ̀ mọ́jú, ó ti pè fógun o, ó dẹ̀ máa kàn yín. Pé bí àwọn ológun ṣe máa wọlé, ẹ̀yin ẹ fìyẹn lẹ̀, ẹ fìyẹn lẹ̀ kàgbépo. Ṣùgbọ́n wọ́n ní ká sọ fún yín sà. For the last time, ẹ sọ fún Ṣèyí Mákindé, àwọn ológun tó kó ní secretariat nílùú Ìbàdàn, kó fi wọn lẹ́sẹ̀kẹsẹ̀, kó dá wọn padà sí secretariat. Ẹ máa ṣe tiyín, káwọn máa ṣe tiwọn, káwa máa ṣe tiwa o. Ṣùgbọ́n nǹkan tó bá ti lè fà á, táwọn guys yìí bá ti lè sùn sọ́dọ̀ ẹ̀ mọ́jú, ẹ má jẹ́ káwọn yí ojú padà sí yín o. Bí táwọn bá yí ojú padà, ó máa kàn ẹ́ o. Tinubu, kò síbi tẹ́ ẹ máa wọ̀ nílé ayé yìí táwọn ò ní root yín out. Kò síbi náà tẹ́ máa wọ̀ tá ẹ̀ ní wà rooted out. Wọ́n ní kí n sọ fún yín pé kẹ́ lọ bèrè lọ́wọ́ àwọn bàbá yín. Wọ́n á sọ fún yín pé proclamation letter wa ó ti dé ọ̀dọ̀ wọn. Tinubu, Túnjí Dísù, Ṣéhù Mákindé àti gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ àtẹ̀yin Àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá pẹ̀lú ẹ̀yin ọlọ́pàá, wọ́n ní ká sọ fún yín, wọ́n ní ká sọ fún yín wípé ẹ release àwọn guys yẹn nísìn lẹ́sẹ̀kẹsẹ̀. Otherwise táwọn guys yẹn bá lè sùn sọ́dọ̀ ọ̀dọ̀ Ṣèyí Mákindé mọ́jú wípé wọ́n ti pè fógun o, ogun dẹ̀ máa wọlé. Ṣùgbọ́n bó ṣe máa wọlé, ẹ fìyẹn sílẹ̀ fáwọn ọmọ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà nílùú Ìbàdàn, wọ́n ní ká sọ fún yín, ẹ̀yin náà ẹ tú jáde ní kẹ̀tíkẹ̀tí, ẹ lọ sí secretariat, ẹ lọ fi òwúnú yín hàn. Lóòótọ́ bẹ́ẹ̀ ṣe o, Adele ti dé o, ó dẹ̀ ti dé, and they have come to stay, tí ò dẹ̀ sí nǹkan tó lè yí padà. Ṣùgbọ́n wọ́n ní ká sọ fún Ṣèyí Mákindé, táwọn tí ẹ kó lọ tó bá lè sùn sí ọ́fíìsì ẹ mọ́jú àbí kó sùn ọ̀dọ̀ àwọn ọlọ́pàá mọ́jú, ó ti pè fún ogun. Mo gbọ́ pé wọ́n ní bàbá dìbọnkà kó ti jáde àbí ó ti dìbọnkì nǹkan tó ṣẹlẹ̀ yìí. Kò sí wàhálà, I have debunked it now, kò sí wàhálà. B1 wọ́n ní bàbá Akíntóyè have debunked it now. Ṣèyí Mákindé, mo mọ̀ pé òun gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Túnjí Dísù, òun gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́. Tinubu, òun gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń ṣe yìí. Mo wà convinced wípé gbogbo yín lẹ̀ ń gbọ́. Wọ́n ní táwọn guys bá lè sùn sí ọ̀dọ̀ yín mọ́jú di àárọ̀ la, ẹ ti pè fún ogun o. Ẹ ti tẹ ṣoṣo mọ́lẹ̀, ẹ dẹ̀ máa rí ìjà ṣoṣo. Ìjìnlẹ̀ ó súnmọ́ Yaba left, ó jìnnà sí normal person, ó ń lọ rẹ ọ̀rẹ́ ó súnmọ́ Yaba left. Wọ́n ti tẹ ṣoṣo mọ́lẹ̀, máa rí ṣoṣo. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, 24 hours lẹ fún gọ́vnà Ṣèyí Mákindé. Kí n déètì ní ẹ̀yin èèyàn mi. Èyí Sátidé, Sunday láàárọ̀ Sunday mo retí 24 hours sí pé ẹ máa ṣe nǹkan kan. Èní Monday lẹ́lẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́fíìsì. Ìjìnlẹ̀ campus à ń retí iṣẹ́ tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ lọ́fíìsì.
èmi ó dà pé mò ń gbọ́ pọ́n ní Ṣèyí Mákindé ti lọ ó ti sá lọ fún yín àbí wérere tó máa ní kó lọ pé ọ̀blẹ̀gẹ̀ wíṣkì wà olórí àwọn wèrè ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ tó máa ní kó lọ pé òsínwín ìdájọ́ náà ìjìnlẹ̀ onídìí abẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ súnmọ́ àrò ó súnmọ́ kó lọ fi ẹ́ sí correctional center kó lọ correct brain ẹ now tí gbogbo yín ti gbọ́ àwọn tó náà ti gba ìlú wọ́n tún ní kí àwọn èèyàn jáde ẹ jáde o ẹ̀yin tẹ́ wà ń bàdàn wọ́n ní ẹ jáde mo bí ẹni kíní kan tó mú ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá mo kàn gẹ́sì ní o mo dẹ̀ ń béèrè lọ́wọ́ ṣé ní kíní kan tó yẹ pé ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ló máa ń béèrè fún lọ́wọ́ yín wẹ́ ẹ má kí abọ́pọ̀ lọ sílé olóró 24 hours ti pé even 48 hours ti kọjá báyìí èní Monday mi retí ká lọ sí ọ́fíìsì ní kí Ṣèyí Mákindé gọ́vnà Ṣèyí Mákindé ṣe ti di ẹrù yín gọ́vnà Ṣèyí Mákindé ìwà ẹ̀yin náà ò dáa ìwà yín ò dáa Ọlọ́run gọ́vnà Ṣèyí Mákindé káwọn èèyàn wá kí yín ní ọ́fíìsì kẹ má lè ní kán dánú àmọ̀là fún wọn ní secretariat wọn ti wá kí yín o ó tún mọ ìbọn tako ọdẹ ẹ̀sìn ilé gọ́vnà Ṣèyí Mákindé ó yẹ kẹ́ ti pé Mrs Mákindé àtàwọn èèyàn tó kù bí kán bá yín dánú àmọ̀là fún wọn wọ́n máa láìka àmọ̀là pẹ̀lú ewédú ẹ bá wọn bu gbẹ̀gì sórí ẹ̀ eléri ibú ẹ wá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ń sìn ó sáré tún deny àwọn ọmọ ọlọ́mọ eléyìí ti fọ́rí ẹ gbọ́ sọ̀rọ̀ wèrè ọmọ Yorùbá ń pè yín. tẹ́ ẹ bá rí pictures yìí tẹ́ ẹ bá rí àwọn pictures yìí ẹ jọ̀ọ́ ìjọba Nàìjíríà tún ti dé pẹ̀lú abracadabra wọn ṣe rí àwọn tí wọ́n wà níbí báyìí àwọn boys tó wà níbí báyìí from A to Z wọn kò sí àwọn boys wa nínú wọn tẹ́ ẹ bá wo àwọn tó wà níbí ẹ rí i pé lára wọn ti ẹ̀ jọ Yorùbá rárá irú eléyìí tó wà níbí ò jọ Yorùbá mi mọ bí tó ti rí àwọn guys yóò kí n ṣe guys wa o rárá at all àwa kọ́ la ní àwọn guys yìí then bàtà brown yìí àwa kọ́ la ní brown at all cherry bulletproof jacket yìí àwa la ní torí àwọn ọmọ wa wọ́n kit pẹ̀lú military uniform wọn complete wọ́n wọ̀ àmọ́ bí tó ti rí aṣọ black wọ́n wọ̀ sọ́rùn àti bàtà brown àwa kọ́ la ní o àwọn shoe yìí pẹ̀lú flag àti beret red àwa la ní right pẹ̀lú bulletproof jacket yìí àwa la ní mò ń bọ̀ o àwọn guys yìí àmọ́ wọn rí o àwa kọ́ la ní wọn o àmọ́ bí tí wọ́n ti wá àwọn ilé òkè ṣe ní aṣọ black never òkè ṣe àwa Nigerian police pẹ̀lú irọ́ wọn ṣe rí ọ̀pá àwọn ẹ̀pà tó wà ń bí àwa la ní ti Democratic Republic of the Yorùbá ó ní àwọn bullet yìí àwa la ní and it is our right gẹ́gẹ́ bí indigenous sovereign nation gẹ́gẹ́ bí sovereign nation a ní right láti ní nǹkan ìjà ogun once àti ní olórí adélé tó bá wò nígbà táwọn guys wa lọ sí radio station ọ̀pá yìí àwa la ní ẹ rí pé nígbà tí àwọn guys wa lọ sí radio station nígbà yẹn ìjọba adélé wa ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ fún wọn ọlọ́pàá rárá àtọ́ wọn lọ pẹ̀lú ọwọ́ lásán ni tí ó ti yé àwọn guys tó wà níbí báyìí 1 2 3 4 5 6 7 8 àmọ́ wọn rí pẹ̀lú eléyìí 9 gbogbo àwọn guys àwa àmọ́ wọn rí rárá so àwọn aṣọ àwọn ọmọ ológun àtẹbárí àwọn fídíò yes àwa la ní àwọn ẹ̀pà àwa la ní wọn àwọn ẹ̀pà yìí àwa la ní wọn àwọn brown shoes yìí àwa kọ́ la ní àwa kọ́ la làwọn brown shoes in fact nígbà tó ń rí ẹ̀pà táwọn guys wa tó wọ́n ní wow àwọn guys ní kíní tó tí àwọn ever nírú eléyìí rí bẹ́ẹ̀ ni so right wa ni ẹ̀tọ́ wa ni ní ever parọ́ láíláí and right ti wa ni wọ́n wá invade wa wọ́n wá attack wa àwọn guys yìí àmọ́ wọn rí níbo la ti fẹ́ rí eléyìí síta bá wo eléyìí this one resemble Fulani this particular one no resemble Fulani tẹ́ bá dẹ̀ wo ojú ẹ̀ eléyìí minor leléyìí this is a minor lè ever lo minor gẹ́gẹ́ bí military ẹni tó mọ òfin bẹ́ẹ̀ ni that is it bó ṣe jẹ́ nìyẹn Nigerian police irọ́ ò lè kúrò lọ́rọ̀ yẹn láíláí we know that for sure àwọn eléyìí àmọ́ bí tẹ́ ti rí brown shoe ṣe rí flag wa tẹ́ ẹ kó bàtà lé lórí kò sí wàhálà
mi ní sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ mi ní sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá tó àsìkò ẹ má bínú tó bá tó àsìkò a máa mọ ọmọkọ a máa mọ ọmọ àlè Ṣẹyẹ Oyèlẹ́yẹ ìwọ ló wọ jàlámíà lánàá nínú ìwọ ló lead àwọn Àmọ̀tẹ́kùn wa Ṣẹyẹ Oyèlẹ́yẹ picture ẹ máa tó jáde sórí agbágbé o Operation Show Yourself òun náà la wà yìí ẹ máa show ara yín lọ àwa ń bá yín pile up but we are coming back ilẹ̀ Yorùbá ó ti dúró kò sí tó lè dá dúró àwa ò ní deny yẹn a sọ pé a ní nǹkan ìjà ogun orílẹ̀-èdè ni wá a ní right láti ní nǹkan ìjà ogun a ní right láti ṣígun a ní right láti pè fún ogun a ní right láti bá àwọn èèyàn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè láti wọnú àdéhùn olórí Adélé ni pẹ̀lú orílẹ̀-èdè on behalf of ọmọ Yorùbá so bó ṣe jẹ́ nìyẹn gbogbo ọmọ Yorùbá tẹ bá rí àwọn tó wọṣọ black sí lọ́rùn àmọ́ bí tó ti lọ́kọ́ wọn wá o ọmọ Yorùbá ò lọ́ṣọ black o tẹ bá rí àwọn fídíò táwọn ọmọ wa ti wọṣọ gbẹ́ rí pé fún complete camouflage ló wà lọ́rùn wọn aṣọ ológun ilẹ̀ Yorùbá nìyẹn wọ́n dẹ̀ mú lẹ́sẹ̀ wọ́n tún lọ síbi tá a kó aṣọ àwọn ọmọ ológun wá sí wọ́n jí kó lọ so CP Ọ̀yọ́ State CP kò sírọ́ tó lè pa kò sọ́gbọ́n tẹ́ ẹ lè dá sí ilẹ̀ Yorùbá ti lọ ilẹ̀ Yorùbá ti bọ́ ṣẹ́rí gbogbo yín tẹ́ ń ṣe yọ Operation Show Yourself òun ló wà ní tàǹsì a fẹ́ fún yín láàyè kẹ́ ẹ show ara yín dáadáa ẹ mọ̀ pé 24 hours ta fún yín ó ti expire kánnakánná ti nọ́mọ ẹ̀gà ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni o èèyàn ọmọ Yorùbá Adélé ti dé wọ́n ò fi àní parọ́ lọ́dọ̀ tí wá ń bí ìwọ tó bá ń parọ́ wà jalè o ò lè bá wa tò tó bá ń parọ́ o ò lè bá wa tò torí a mọ̀ pé ẹni tó bá ń parọ́ máa jalè ẹni tó bá ń ṣèké ó máa jalè ẹni tó bá ń dalẹ̀ ó máa jalè ìwọ tó ń fọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bá tẹni dé lẹ́yìn ó máa jalè tó bá wà nípò ìṣèjọba torí náà yìí tó bá ṣe sọ pé mo ṣe àtúwọ̀sí wọn fún ẹ ní punishment àtúwọ̀sí wọn bínú sí ẹ àtúwọ̀sí wọn bẹ́ ẹjà ṣùgbọ́n má fi gbá kan bọ̀kan nínú. àfẹ́ yẹn a lè gbé Nàìjíríà wọlé Yorùbá láíláí so bó ṣe jẹ́ nìyẹn. ẹ̀yin ènìyàn wa akíwa ní orí ìkànnì yìí o Àṣàkẹ́ TV show ẹ ti máa gbọ́ gbogbo àlàyé eléyìí tí. so Ìjìnlẹ̀ ẹ̀yin lẹ ní ọ̀pá ẹ̀yin lẹ ní ẹ̀pà àti ẹ̀yin lẹ ní ìbọn àti ọ̀tá ṣùgbọ́n ẹ̀yin kọ́ lẹ làwọn tó ń gbé lọ sí secretariat abẹ́ẹ̀rẹ̀ Ọlọ́run abẹ́ẹ̀rẹ̀ iṣẹ́ Ọlọ́run èèyàn níwà láyé kí tiẹ̀ má bà ẹ̀yin tẹ́ lọ sí secretariat nsìn tí yín bá yín even though ọmọ Yorùbá lè mi èmi ò fẹ́ ikú ẹnìkankan nínú yín ẹni tí wọ́n ti pa nísìn kò lè bọ́ta wá sọ̀rọ̀ wípé àwọn ni wọ́n rán òun iṣẹ́ àwọn tí wọ́n tẹ́yìn tẹ́lẹ̀ ṣì wà láyé bá lè fẹ́ yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ òun ló ti deny yín ẹja analyze ọ̀rọ̀ Ìjìnlẹ̀ 6 minutes yẹn ó ní ìdí analysis òun tẹ́yìn náà bá rí bá mi kọ sí comment section tap send ẹ lọ download ẹ kẹ lo promo code mi Abiola TTS kẹ fi gba $10 ní first transaction yín Abiola TTS ẹ lè send owó sí Nigeria from anywhere dollar ní pounds ní euro ní whatever kẹ fẹ́ ṣiṣẹ́ yẹn mẹ́gan máa send ẹ fún yín ẹ já gbọ́rọ̀ lẹ́nu Ìjìnlẹ̀ o nǹkan ń bẹ Ìjìnlẹ̀ sọ̀rọ̀. ẹ bá rí pictures yìí ẹ bá rí àwọn pictures yìí ẹ jọ̀ọ́ ìjọba Nàìjíríà tún ti dé pẹ̀lú abracadabra wọn ṣe rí àwọn tí wọ́n wà ń bíbá yìí àwọn boys tó wà ń bíbá yìí from A to Z wọn kò sí àwọn boys wa nínú wọn tẹ́ ẹ bá wo àwọn tó wà ń bí ẹ rí i pé lára wọn ti ẹ̀ jọ Yorùbá rárá irú eléyìí tó wà ń bá wò jọ Yorùbá mi ì mọ ibi tó ń ti rí àwọn guys yóò kì í ṣe guys wa rárá at all. Ìjìnlẹ̀ àwọn owó wá ní àwọn guys yìí gbogbo nǹkan tí èèyàn bá ṣe láì kó máa fi ìbẹ̀rù Ọlọ́run sí ẹ̀yin pípù yẹ ẹ bẹ̀rù Ọlọ́run ìwà yín ìṣe yín ó sọ wípé you guys are against ilẹ̀ Yorùbá and ọmọ Yorùbá entirely all those guys ṣe rántí ní ayé amúlùdùn
wípé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ló tú àṣírí yín, ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ló kan ti yín mọ́gi, ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ló pariwo yín síta. Ẹ kọ́kọ́ sọ pé ẹ̀ mọ àwọn guys yẹn rí ni, ṣùgbọ́n màá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó tẹ pí lórí màtá yín, tó jókòó sórí ọ̀rọ̀ ayé yín, tó rán ayé yín títí yín tẹ̀. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Mo ṣe sọ nígbà yẹn pé no permanent enemy. I love you and I still love you. And I will continue loving you until tí spirit mi ò bá bẹ́ẹ̀ ṣe mọ́. Even though I ní nǹkan tajọ ní ẹni tí tajọ fẹ́ ṣe papọ̀ o, mi lè ṣe party kí n pè é sí. Ọ̀nà wa ò papọ̀, àyàfi I don't know. I don't want to make a promise. But nínú struggle yìí, ignorance ẹni wọ́n lò. And thank God for you. Bó ètè padà sẹ́yìn, pátá àwọn ayé dàbù ẹ̀. Tọ́dọ̀ dẹ̀ sì ní ẹ lò, ó ètè padà sẹ́yìn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀, ẹni mi ò ṣẹ́ ni èèyàn mi ò ṣe, àní fi wọ́n láàrò lásán. Tí n bá ń bá èèyàn ṣe, mo fẹ́ study ẹni bó ló ti wúlò. Nínú ṣingbáká, nínú struggle yìí, Yorùbáwùyí. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ mọ̀ bí tí mo ti wúlò. Ohun táwọn kan ò lè ṣe. Nínú your struggle yìí, Yorùbáwùyí lè ṣe. Ohun tí Yorùbáwùyí ò lè ṣe, àwọn kan lè ṣe. Tọ́n bá ní ṣinṣin, ṣingbáká, ọ̀gbáǹgbá tìrìgbá, ọ̀gbàǹgbà tìrìgbà, ọ̀gbàs. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wà náà tó. I can say ṣó yẹ kó bẹ́ẹ̀ sí number 1. Náà tó ní ṣingbáká lórí ṣinṣin. Tí wọ́n tó máa kọjú nǹkan. Tí wọ́n dẹ̀ ní wà bias. But vulnerability ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó ṣó yẹ kó bẹ́ẹ̀ kù sí. Ní Dúpẹ́ ló ń gbà yẹn. Ṣó yẹ kó bẹ́ẹ̀ ló tú àṣírí yín. Tẹ́jí padà wá, bẹ́ ṣe deny àwọn tí amúlùdùn náà nìyẹn gbà yẹn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ jókòó sórí màtá yín. Táwọn èèyàn ń pè síbẹ̀, tí ìyàwó ẹ̀ tẹ́ ṣe kíní fún tó pè. Kó tó di pẹ́ sọ pé ẹ gba lọ́ọ̀yà, ẹ ti gba lọ́ọ̀yà. Lọ́ọ̀yà lúwo lẹ gbà, lọ́ọ̀yà Nàìjíríà nílùú Nàìjíríà, lórílẹ̀-èdè tẹ́ gbà, ẹ pé wèrè ní súná yín. Wèrè lórúkọ yín. Yorùbáwùyí, náà mọ̀ ká ṣẹ̀fẹ̀ ká ṣàṣà ká ṣẹgẹlẹ mẹ́ǹgẹ̀ bí iye èèyàn ogún gbọ́. Ogún alájẹ ń gbọ́. Ṣé ta fi rán gúnugún ni kó jẹ ẹbọ, tó fi rákàlà àmàgbò ni kó jó òkú èèyàn. Ṣé ta fi rán Yorùbáwùyí ayé là gbé àbẹ̀ ní ajé. Kò sẹ́ni tó lè jẹ nínú Yorùbá nation. Ó ń tọ́ di róní kálukú tó wá ní ká fàwàdà ṣe ìwọ tó wá ń rẹ́rìn àkànbọ́ sákọ wèrè ni. Tó wá ní ká fọ̀ gbágbá ti gbá lórí street ṣe ìwọ tó bá ń wò tó bá lọ fẹ́ kọ́pì. Aláwọn yá kan wá rẹ̀ ẹni pé kí ló ń ṣe lè. Ṣé lè ti mú rọ́rọ̀ ni. Lórí street ọlọ́dà Yorùbáwùyí. The one and only Akalole of Yorùbá lọ́la dá wọn lẹ̀ self appraise ó yà ń pia. Ó pọ̀ àwọn tèmi mọ́yé ń wò ní báyìí wọ́n ti ń dùn àwọn ìyá ẹ̀ wọ́n ti rẹ́rìn yóò abẹ́ rẹ́rìn mo mọ̀ pé ẹ ti rẹ́rìn yóò ẹ máa rẹ́rìn Yorùbáwùyí. Ìkà níyìn o Ògún gbọ́ Ògún alájẹ ń gbọ́ ìkà burúkú níyìn ìjìnlẹ̀ ẹni bí ni ẹ náà ẹ tún ti ń deny. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bá mi hashtag ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo máa lo picture ẹ sí thumbnail so má dẹ̀ hashtag ẹ̀yin tẹ́ bá ti ń wo show ẹ bá mi hashtag ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Tó bá fẹ́ fídíò yìí máa send ẹ̀ sí. Kó bá wà jókòó sórí màtá wọn Ìjìnlẹ̀ Mákọ̀sí ti sọ̀rọ̀. Ó láwọn ò mọ àwọn people yìí rí. Again, after Tamuludun. Ẹ̀yin mi tán tó máa lò next time. Ẹ pé díkẹ́ bọ́tà. Ẹ pàdé wọn Ìbàdàn. Àwọn wèrè làwọn eléyìí. Aláì ó súnmọ́ wèrè. Ó súnmọ́ Yaba left lọ́rọ̀ wọn. Wọ́n súnmọ́ Yaba left burúkú. Wọ́n jìnnà sí normal person o. Ojú everybody máa bó sọ̀rọ̀ wèrè. Akọ la ní àwọn guys yìí. Okay. Then bàtà brown yìí àwa kọ́ la ní brown at all. Ṣẹ́rí bulletproof jacket yìí àwa la ní torí àwọn ọmọ wa wọ́n cute pẹ̀lú military uniform wọn complete wọ́n wọ̀. Àmọ́ bí tí wọ́n ti rí aṣọ black wọ́n wọ̀ sọ́rùn àti bàtà brown àwa kọ́ la ní o. Àwọn shoe yìí pẹ̀lú flag àti beret red àwa la ní right pẹ̀lú bulletproof jacket yìí àwa la ní mò ń bọ̀ o wèrèrè o àwọn guys yìí àmọ̀ wọ́n rí o wèrèrè o àwa kọ́ la ní wọ́n o àmọ́ bí tí wọ́n ti wá àwọn ilé òkè ṣe ní aṣọ black never òkè ṣe àwa. Ẹ̀yin Ṣàngó mú tẹ̀sí ń tẹ̀lé wọn ẹ rí pé gbogbo yín ọ̀rọ̀ yín súnmọ́ àrò lábẹ́òkúta ẹ jìnnà sí normal person. Àwọn tí wọ́n ti gba ìlú tó yẹ kí wọ́n wà ní ọ́fíìsì ní èní Monday àná Sunday
tó yẹ kó máa ṣe preparation àwọn yìí ni wọ́n ráyè sọ pé bàtà blue bàtà brown bàtà yellow àwa kọ́ la lélẹ́yìí àwa kọ́ la nìyí àwa la nìyí. As at now there should be celebration all over the world pé a newest country or newest nation gẹ́gẹ́ bí àwọn ṣe sọ ti wà níta. As at now ọ̀rọ̀ bàtà búlù gèlè rẹ́ẹ̀dì kọ̀ǹkọ̀ṣù rẹ̀ olórí ibú ọ̀rọ̀ contract tó yẹ kó wà nílẹ̀ nísìn báyìí tó yẹ káwọn àwọn Elon Musk àbí kí lórúkọ ẹ̀ àwọn Bill Gates àwọn whatever from every different countries in the world kọ́ wà ní tó ti ń sign contract ni newest country o kí la lè bá yín ṣe o kí la lè ṣe àbí $1 million lè máa fi rúlò odidi country. àwọn wèrè aláṣọ ẹ ráyè gbogbo ẹ̀ ń tẹ̀sí a new country a new nation ẹ ráyè àti máa sọ pé bàtà búlù gíní kan green ni ẹ̀yin kọ́ lẹ ní. Oh fine, now Nigerian police wọ́n arrest àwọn police ìlú yín because you guys are not Yoruba democratic dry wàhálà orúkọ ìlú yín gan àgbákò ni ẹ sọ ìlú ní dry ọ̀gbẹlẹ̀ nǹkan it shows dry Democratic Republic of Yoruba dry lẹ́sọ ìlú yín ọ̀gbẹlẹ̀ ó ti show bí ìlú yẹn ṣe máa rí ẹ sọ ìlú yín ní ọ̀gbẹlẹ̀ dry can you imagine ẹ ti forí gbálẹ̀ ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe indigenous people of Yoruba land IYP orúkọ mélòó ní ìlú yín jẹ́ bí tẹ́tí máa pẹ́ ti yá wèrè nìyẹn o ẹ̀yin nìkan lẹ́ ń jẹ́ IYP ẹ̀yin nìkan lẹ́ ń jẹ́ DRY indigenous people of Yoruba Democratic Republic of Yoruba ṣe pọ́rọ̀ yín súnmọ́rò ó jìnnà sí normal person normal ọlọ́run àwọn èèyàn kan tí mọ̀ pé normal ni a new country lẹ́tí ń ro ẹjọ́ òfò ẹjọ́ ló kàn sọ̀rọ̀ wèrè ẹ̀yin tẹ́ lọ síbẹ̀ tán mú tí yín ló bá yín o ẹkún. police pẹ̀lú irọ́ wọn ṣe rí ọ̀pá àwọn ẹ̀pà tó wà ń bí àwa la ní ti Democratic Republic of the Yoruba ó ní àwọn búlẹ̀tì yìí àwa la ní and it is our right gẹ́gẹ́ bí indigenous sovereign nation gẹ́gẹ́ bí sovereign nation a ní right láti ní nǹkan ìjà ogun once àti ní olórí adélé ẹ bá wo nígbà táwọn guys wa lọ sí radio station ọ̀pá yìí àwa la ní ẹ rí i pé nígbà tí àwọn guys wa lọ sí radio station kí ló ṣẹlẹ̀ nígbà yẹn ìjọba adélé wa ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ fún ọlọ́pàá rárá wọ́n lọ pẹ̀lú ọwọ́ lásán ni ṣé ó ti yé àwọn guys tó wà níbàyí 1 2 3 4 5 6 7 8 àmọ́ wọn rí pẹ̀lú. ẹ mọ̀ wọn àwọn eléyìí rí àwọn tí wọ́n kó sínú mọ́tò tí wọ́n pa àti tí wọ́n fìbọn ṣe wọ́n léṣe tí wọ́n nà wọ́n nàkúnà tẹ́ ẹ mọ̀ rí immediately Adele ń ṣàti bẹ̀rẹ̀ iṣẹ́ why tí Adele ò sọ pé níbẹ̀ yẹn with immediate effect kí wọ́n release wọn. How can Nigerian soldiers àbí Nigerian police invaded your wèrè country there's a pé ẹgbà how can they do that and your Adele cannot come out and do something about it ẹ ti ya wèrè o excuse ẹ ti ń sanwó you are now debunking these people. Baba came out and said he debunked it. Olóyè Sunday Igboho said he debunked it. He don't even know you guys. Yorubawuyi came out. Many reasonable agitators came out. And we all debunk your madness. So the governor's house, your madness. We debunk your madness. You can't put any debunk. I need debunk here. Ṣé bó lẹ́yìn tí ń debunk àwọn ọlọ́mọ ẹ̀. Abọ́kọ̀ lẹ́yìn tí ń debunk yìí. Wèrè ní súná yín sọ̀rọ̀ ó súnmọ́ wèrè. Gba àwọn guys àwa àmọ́ wọn rí. Ẹ máa wọn lọ́mọ rí àní wèrè ní súná yín. Àwọn ọmọ ológun àtẹbárí àwọn fídíò yes àwa la ní àwọn ẹ̀pà. Ẹ̀pà kọ́ ìrèké ni. Àwọn ẹ̀pà yìí àwa la ní wọ́n. Àwọn brown shoes yìí àwa kọ́ la ní. Àwa kọ́ la làwọn brown shoes. In fact nígbà tó ń rí ẹ̀pà táwọn guys wa tó ní wow àwọn guys ní kíní tó tí àwọn ò ever nírú eléyìí rí.
bẹ́ẹ̀ ni so right wa ni ẹ̀tọ́ wa ni a ní ever parọ́ láíláí and right ti wa ni wọ́n wá invade wa wọ́n wá attack wa àwọn guys yìí a mọ̀ wọ́n rí. Okay, but on rí ẹ̀pà wọ́n ní wow wọ́n rí ẹ̀pà yẹn rí wow àwọn wo ni wọ́n supply yín lẹ́pà yẹn country wo ló supply yín lẹ́pà yẹn tó ní ẹ máa jó lọ àwọn wẹ̀ yín ẹ̀yin tẹ́ ń wò mí if this thing is making yes ẹ bá wa thumb up lórí show yìí ẹ bá wa share ẹ if it is making yes àwọn country wo no supply yín lẹ́pà kí ló fi invade and yet they are nowhere to be found. Ó yẹ káwọn country yẹn ti jáde for now. Ó yẹ kí BBC, CCC, NNN, this is everything, including CNN. When you say declamation, conclamation, pampemation, menstruation. Now, ẹ wá going nation. Ẹ ti ṣe yẹn tán. Democratic nation. Everything kàn ṣàn. Ẹ mọ àwọn ọlọ́mọ ẹ ń ṣàn wọn nínú àgbàrá ẹ̀jẹ̀. Àgbàrá ẹ̀jẹ̀ kan náà ti ṣàn yẹn. What have you done to those that's in Abolongo? They are still in Abolongo till today. Family wants to come. What is the family? What is the problem? Family one in till now, sin kile ti ṣe. Ẹ ṣe nǹkan. Ojú everybody máa bó. Ẹnu ẹni gbogbo wa wà. Sọ̀rọ̀ wèrè. Níbo la ti fẹ́ rí eléyìí síta bá wo eléyìí. This one resemble Fulani. This particular one no resemble Fulani. Ṣé bá dẹ̀ wo ojú ẹ̀ eléyìí minor leléyìí. This is a minor. Lè ever lo minor gẹ́gẹ́ bí military. Ẹni tó mọ òfin. Àtirógò. Bẹ́ẹ̀ ni, that is it. Bó ṣe jẹ́ nìyẹn, Nigerian police, irọ́ ò lè kúrò lọ́rọ̀ yẹn. Láíláí. Ìjìnlẹ̀ ẹ̀yin náà ń parọ́ àbí báwo wà ní lábẹ́ ṣe báyìí. Mo bí tẹ́ ti rí brown shoe. Ṣé ẹ rí flag wa tẹ́ ẹ kó bàtà lé lórí? Kò sí wàhálà. Mi ní sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ. Flag yín kọ́ olórí burúkú ni yín o. I think this is the time. Tí Yorùbá nation. Àwọn tí wọ́n sọ pé àwọn jẹ́ èèkàn nínú Yorùbá nation. This is the high time that you stand up. You guys are IYP or whatever kí lẹ pera yín. But I be IPY ní indigenous people, Yoruba people, I don't know, IYP. Democratic Republic. And you guys are fake. You are using Yoruba nation flag. Yoruba nation flag lẹ́mú lẹ́sìn. Gbogbo tẹ́ ń jẹ́ agbófinró, amòfin. Lawyer kí ni wọ́n pa lawyer. Lawyer amòfin, okay. Gbogbo ẹ̀yin amòfin tẹ́ wà nínú Yoruba nation. Time ta fẹ́ mọ̀ tẹ́ ṣe Tony. Dupe should stop using our flags. Our symbols. Even the name Yoruba nation, Dupe should stop it. She already confirmed she is Democratic Republic of Nigeria, of Yoruba or whatever. Dry. President of dry country. Dupe, the only president of dry country. She should just stop it. Something must be done. And faster. Because eléyìí, comfort ni, fọ́jọ́, ó wá fọ́ everything lójú ni. Ọlọ́run ò dẹ̀ ní gbà fún yín láṣẹ Èdùmàrè. Sọ̀rọ̀ wèrè. Ṣùgbọ́n tó bá tó àsìkò, ẹ má bínú. Tó bá tó àsìkò, a máa mọ ọmọkọ, a máa mọ ọmọ àlè. Ṣẹyẹ Oyèlẹ́yẹ, ìwọ ló wọ jàlámíà lánàá. Òpònú kó tó mọ ọmọ ọkọ àtọmọ àlè. Tẹ́ ń bá mi bọ̀ tẹ́ ń fọkàn ṣe rántí ṣá. Ṣé rántí pé mo kọ́kọ́ play video kan fún yín tó sọ pé àwọn fúnṣẹ́ yìí Mákindé ní 24 hours. After 24 hours tí wọ́n rí nǹkan ṣe mọ́ ni Ìjìnlẹ̀ deny àwọn people yìí. After 24 hours tí wọ́n rí anything ṣe tí Ṣèyí Mákindé dẹ̀kọ̀ tí ò release àwọn ọmọ yìí. Àwọn tabolongo wà ń bẹ̀ o. Ẹ̀yin náà tó lọ pé ẹ̀kọ́ mọ́ ọlá bolongo. Tó kọ̀ tí ò release àwọn people yìí ó ní Ìjìnlẹ̀ yóò ń padà. Ẹnìkan wọ jàlábíà lánàá. Nínú ọ̀wọ́ ló lead àwọn Àmọ̀tẹ́kùn wa Ṣẹyẹ Oyèlẹ́yẹ picture ẹ máa tó jáde sórí agbágbé. Operation show yourself. Òun náà la wà yìí. Ẹ máa show ara yín lọ. Àwa ń bá yín pile up, but we are coming back. You always pile. Gbàtà ń sọ ẹ ti pile picture wa. Wèrè ní àbí ẹ̀kan sọ country ní photo nation.
àwọn wèrèrè o àbí kẹ́ ṣe ní pile nation bí a pile jẹ̀díjẹ̀dí everybody lè ń pile nǹkan tó ṣe everybody lè ń pile picture wọn. Action speak louder than voice. Where is your action? As of today, mo expect pé Adele onílẹ̀kẹ̀ lọ́rùn. Bàbá olóyè. Lẹ̀kẹ̀ lọ́wọ́, lẹ̀kẹ̀ lọ́rùn. I expected the Adele to have started work. Ní ó yẹ kí Ṣèyí Mákindé tẹ̀ ti lọ sí bóyá Kútọ̀nù. Ṣèyí Mákindé wà láẹ̀dá. Ọlọ́run. Ṣèyí Mákindé ẹni bí ni. Àwọn Adele wá kí tó yẹ kẹ́ gbómi àmọ̀là kaná. Kẹ́nìkan wọ́n lẹ́ẹ̀sìn lé òkè àti gbọ́ ẹ̀sìn lé. Bẹ̀rẹ̀ mo gbọ́ àgbà kan tó ń ṣépè fún wọn náà pé wọn ní ṣoríire. Irú máa yẹ kẹ́ pé ń gbé àwọn àlejò yín ni. Kẹ́ bá wọn kẹ́rò mọ̀lá fún wọn pẹ̀lú gbẹ̀gìrì àtewédú. Àwọn wèrè. Gọ́fúnà Adé kú lórí seat Adé wọ́ọ̀kà. Ẹ̀dùn ẹ̀rín yẹn. Ẹ̀dùn ẹ̀rín tí mo rí fún yín. Ẹ̀rín yẹn súnmọ́ Chinese laugh. Ó jìnnà sí dry land. Àwọn olórí ibu ẹ̀rọ orúkọ tó fún yín. Ẹ ti rí olórí ibu ní dry wèrè o wèrè ní súná yín. Sọ̀rọ̀ olórí ibu. Yorùbá ó ti dúró kò sí tó lè dá dúró. Àwọn ò ní deny yẹn a sọ pé a ní nǹkan ìjà ogun orílẹ̀-èdè ni wá a ní right láti ní nǹkan ìjà ogun. A ní right láti ṣígun a ní right láti pè fún ogun a ní right láti bá àwọn èèyàn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè láti wọnú àdéhùn olórí Adélé ni pẹ̀lú olórí ibu ni ẹ́. Ṣé nǹkan tí wọ́n ń lò ní Hamas nìyẹn? Àti wèrè wọlé àmọ́ àti wọ́n fa wèrè lọ́yàn. Ṣé nǹkan táwọn Israẹli fi ń jà nìyẹn? Ẹ láti ṣígun. Olúwo máa ṣáájú mi lọ́wọ́ àwọn wèrè yìí o. Ṣé nǹkan tí wọ́n fi ń jà ní Hamas àti Israẹli nìyẹn? Ogun ẹ fẹ́ ṣígun pẹ̀lú ọ̀tá àmọ́tẹ́kù sínú bákó báàgì. Mo máa wá dáre olórí ibú ni yín o. Ọlọ́run máa tú yín láṣìírí. Tó bá yẹ pé fẹ́ máa pa ọmọ Yorùbá ni Ọlọ́run á tú yín láṣìírí. Ọlọ́run á gbélé Yorùbá jù yín lọ. Ilẹ̀ Yorùbá á borí yín láṣẹ Èdùmàrè. Ẹ máa ṣe lọ. Àwọn tó ní òun nílẹ̀ Yorùbá wọ́n ń wò yín. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n tó ti sú wọn tí wọ́n fẹ́ gba òmìnira tẹ́ ń lo vulnerability wọn tó pé wọ́n wà gullible wọ́n fẹ́ òmìnira kò sẹ́ni tára máa ní tó máa fi dẹ̀ra lọ tí ò ní jáde ó lẹ́ ń lò ṣùgbọ́n Ọlọ́run á mú yín Ọlọ́run á mú yín ẹ̀yin náà mọ̀ pé Ọlọ́run á mú yín ẹ̀ ń ṣeré ní dey play God go catch una and mind no go touch ground ayé yín ò lè touch ọkàn yín ò lè touch ground o sọ̀rọ̀ wèrè. On behalf of ọmọ Yorùbá so bó ṣe jẹ́ nìyẹn gbogbo ọmọ Yorùbá tẹ bá ráwọn tó wọṣọ black sí lọ́rùn àmọ́ bí tó ti lọ kó wọn wá o wèrè ọmọ Yorùbá ò lọṣọ black o àjọ búlù lẹ lò fídíò táwọn ọmọ wa ti wọṣọ gbẹ́rí pé full complete camouflage ló wà lọ́rùn wọn aṣọ ológun ilẹ̀ Yorùbá nìyẹn wọ́n dẹ̀ mú lẹ́ẹ̀sì ẹ̀ wọ́n tún lọ síbi tá à ń kó aṣọ ọmọ ológun wa sí wọ́n jí kó lọ. So Ọ̀yọ́ State CP kò sí ọ̀sẹ̀ ò lè pa kò sọ́gbọ́n tẹ́ ẹ lè dá sí ilẹ̀ Yorùbá ti lọ ilẹ̀ Yorùbá ti bọ́. Ọ̀yọ́ State CP ẹkúnlẹ̀ káwọ́ yín sókè kẹ́díjú yín Ọ̀yọ́ State CP ẹkúnlẹ̀ káwọ́ yín sókè kẹ́dí ojú yín Ìjìnlẹ̀ bá kàn sí ló sọ bẹ́ẹ̀ o èmi kọ́ o sọ̀rọ̀ wèrè. Ṣé rí gbogbo yín tẹ̀ ń ṣe yọ operation show yourself. Operation a fẹ́ fún yín láàyè kẹ́ ẹ show ara yín dáadáa. Ẹ̀yin náà ẹ show ara yín náà wèrè ní súná yín ni. Ó ti expire. God bless you. Bí tí mo fẹ́ gangan nìyẹn 24 hours lẹ fún Governor Ṣèyí Mákindé ó ti expire and what are you waiting for? You said if Governor mo ti play video yẹn tẹ́ máa fast forward video ẹ lọ wò dáadáa. You said if Governor Ṣèyí Mákindé failed to release these guys láàrin 24 hours ó ní kọ́nàkọ́nà ti nà mẹ́ga ìjà ń bọ̀. Okay, after 24 hours kọ́nàkọ́nà tó nà mẹ́ga ẹ̀gà ò tí rí mọ́tò wọ̀ tó máa fi kọjá wọlé. No, ẹ̀gà ò tí lè jáde àbí epo wọn àbí ẹ̀gà ó ṣẹ̀ṣẹ̀ lọ búùkù tíkẹ́ẹ̀tì fún flight ẹ̀
nọkànnà mọnà mẹga ìjà ń bọ̀ ìjà wa tí tó dé ẹ tí tó lọ gbéṣẹ́ yìí Mákindé lọ́fíìsì wèrè ní súná yín. After 24 hours we are now here to deny these guys. You gave the governor 24 hours and he insisted he's not going to leave them. No, he's not going to release them. So ìjà yẹn dẹ̀ sí ìdè wèrè ní súná yín o. Àwọn tí wọ́n ń tẹ̀lé yín àwọn yẹn gangan àwọn iná súnmọ́rò wọ́n jìnnà sí normal person. Sọ̀rọ̀ kánnakánná ti nọmọ ẹ̀gà ege ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni o èèyàn ọmọ Yorùbá Adélé ti dé. sọ́hálẹ̀ Adélé. wọn ò fi àní parọ́ lọ́dọ̀ tí wá ń bí ìwọ tó bá ń parọ́ wà jalè o ò lè bá wa tò never tó bá ń parọ́ o ò lè bá wa tò torí àmọ́ pé ẹni tó bá ń parọ́ máa jalè ẹni tó bá ń ṣèké ó máa jalè ẹni tó bá ń dalẹ̀ ó máa jalè ìwọ tó ń fọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bá tẹni jẹ́ lẹ́yìn ó máa jalè tó bá wà nípò ìṣèjọba torí náà ìyí tó bá ṣe ó máa jalè sọ pé mo ṣe ó máa jalè wọ́n pè ní punishment àtúwọ̀sùn wọn bínú sí ẹ àtúwọ̀sùn wọn bẹ́ ìjà ṣùgbọ́n má fi gbá kan bọ̀kan nínú àfẹ́ yẹn a lè gbé Nàìjíríà wọlé Yorùbá láíláí ó máa ṣe so bó ṣe jẹ́ nìyẹn. ẹ̀yin ènìyàn wa ó máa ṣe lára ẹ̀ ìjìnlẹ̀ ó máa ṣe o ó ṣe ní ara ẹ̀ kọ́nàkọ́nà nọmọ ẹ̀gà ìjà ń bọ̀ ìjà ò dẹ̀ tí ì dé ẹni tó bá parọ́ ó máa jalè ẹni tó bá ṣèké ó máa jalè. My question is, how can Nigeria tẹ́tí kúrò nínú ẹ̀ arrest your soldiers? Abẹ́yìn tẹ́ ń wò mí ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa ṣá báwo ni Nigeria soldiers ṣe lọ arrest àwọn sójà dry country wèrè ní súná yín wèrè lórúkọ yín ẹ sọ ìlú ní dry DRY ẹ normal o ẹ gbádùn o tẹ́lẹ̀ mọ̀kan tó ń jẹ́ dry ọ̀gbẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ ti síkì o ọlọ́mọpẹ́ ẹ̀ lálàáfíà. Now wọ́n dry àwọn ọmọ yín wọ́n dry wọn out wọ́n ti lọ burst ilé tẹ́lẹ̀ kó nǹkan sí wọ́n ti lọ burst everywhere wọ́n ti kó àwọn ẹrù òfò yín jáde ọmọ bọ̀tá wọ́n na ayé ọmọ bọ̀tá tí ẹ ta ọmọ bọ̀tá wọ́n ti fẹ́ lọ ọmọ bọ̀tá pa wọ́n na ayé ọmọ bọ̀tá tí ẹ tẹ̀ Dúpẹ́ di àìjákà kò bọ́ síta wọ́n na ọmọ bọ̀tá ayé ọmọ bọ̀tá ó ń báyìí èmi mọ̀ pé sójà olórí ibu ní Nàìjíríà sójà wà láàrin ẹ lè gbádùn wọ́n na ọmọ bọ̀tá lè di arúgbó please this is not the way téèyàn fi exist from one country. If you want to exit from a country ẹ máa apply wisdom ẹ máa apply diplomatic way kó tó di pé ó máa di ogun tógun bá fẹ́ jàlú kì í ṣèyàn 5-10 ẹ kò máa kó bọn 4 bọn 5 lé wọn lọ́wọ́ pé kán lọ kọjú òdìdí ìlú tẹ́yìn kán lọ gba government office yẹn ó yẹ ká máa rí àwọn fighter jets from different countries yáyín ti lọ 200 million countries tó ti lọ from different countries bí wọ́n ṣe tún kọ́ àwọn ẹ̀ látàrí ó yẹ káwọn ìpín ti máa lọ gbàngbàngbàngbà release them ó yẹ káwọn United Nations ti jáde pípa àwọn làwọn sáìn yín ọ̀nà ó súnmọ́ irọ́ ọ̀nà wetin ó súnmọ́ irọ́ Ọlọ́run ó súnmọ́ irọ́ ó jìnà pátápátá tí òótọ́ wèrè ń ṣe àwọn tó ní Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mo ń jẹ́ in case you are seeing me for the first time I am the one and only Akalolu of Yorùbá land o adáwọnlẹ̀ Yorùbá ọmọ ìjọmọ lọ olóyè tí ò pé méjì abẹ ní ọmọ òṣèré pààrọ̀ ẹ tó máa pààrọ̀ tèmi máa déwájú federal government Ọlọ́run yìí olóyè self appraise yìí nìkan lọ bá mi download tap send TAP SEND
That's the fast app yẹn. Ó fast burúkú, reliable. Láti send owó sí Nigeria. And rate wa the best rate ever. But you sọ pé dollar lọlẹ̀ tó. As at àná, mi ti wò láàárọ̀ yìí. Dollar was 1,100 lọ́dọ̀ tiwa. Tẹ́ bá tún wá lo promo code mi Abiola TTS, ABIOLA TTS. Ẹ tún gba $10 ní ọ̀fẹ́. Ní first transaction yín ni o. Kódà kẹ́ send $1 lákọ̀ọ́kọ́, ẹ gba $10. Wèrè o, a ti fa wèrè lọ́yàn. Ọlọ́run pa ti fa wèrè ní nípù. Ọlọ́run. A ti mú nípù wèrè báyìí bá ṣe fà ní. Ṣé la fà já? Come back. See you on my next show. Ẹ tẹ subscribe button, notification bell yín ẹ gbọ́ wọlé. Tó bá ṣe ń lọ, wọ́n ti ya wèrè sí gbòòrò.